Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò mí ń gbọ́ ọmọ tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o fọ́nrán tí ń lọ níwájú mọ́ nìyí o níbo ni fọ́nrán tí ń lọ nílùú Ìjẹ̀bú náà ni o Ìjẹ̀bú mọ́ ni fọ́nrán mọ́ ti ń lọ o níbi òkú ìyá K1 Wàsíù Àyìndé níbi ijọ́ mẹ́jọ mọ̀mọ́ ń wo ìran èèyàn jàǹkànjàǹkàn níbi òkú ń gbọ́ nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ń wo bí wọ́n ṣe gbé bẹ́ẹ̀lì owó ń gbọ́ ìyàwó Wàsíù Àyìndé ní ń wò ní tẹ́ náwó bí gbènìyàn bá bomi sára rìn nǹkan bẹ́ẹ̀ owó mọ̀mọ́dá Ọlọ́run Elédùmarè mọ́mọ́ fowó gbẹ̀yìn lọ́rọ̀ rẹ̀ o àti yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé àti gbogbo yín ọmọ Nàìjíríà ibi wọn bá ti náwó bí yìí àmọ̀mí anára o ìwọ bí kinní ṣe ń lọ bíyàwó ṣe ń náwó bíyàwó ṣe ń náwó nìyálé náwó ní Wàsíù Àyìndé fúnra rẹ̀ gan-an tó ná Wàsíù Àyìndé lówó èrò pọ̀ níbẹ̀ ẹ mọ̀ pé Ìjẹ̀bú òkèrè ní Ìjẹ̀bú ràkẹ̀rẹ̀ bíi pátì mo jẹ́rìí Ìjẹ̀bú sí yé ni ìyàwó kinní ń bẹ ìwọ bí ṣe lọ bẹ́ẹ̀ ṣe gbowó ná ségé owó bì níbi ijọ́ mẹ́jọ yèyé kọ́lọ́run Elédùmarè kó jẹ́ ẹ̀yin gbogbo rí a kó jẹ́ ẹ̀yin rí a dáa ìwọ fídíò náà ní ń wò ní oríṣiríṣi orin mọ̀lẹ́mọ̀ jábọ́ níbẹ̀ o ìmọ̀ yìí bí ìyáálé ṣe ṣe tiẹ̀ bí ìyáálé ṣe wà lẹ́gbẹ̀ẹ́ kan níyàwó náà wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá fowó tákà rẹ̀ Ọlọ́run Elédùmarè má jà fìyà tákà yé tí a o ìwọ bí ṣe lọ bẹ́ẹ̀ ìwọ fọ́nrán ní ń wò ní inú èèyàn dùn èrè fọ́nrán ìwọ ti rí kankan ìmọ̀jẹ̀mẹ̀gbà yín lákòókò yẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò mí mo mọ̀ kí yín mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo mọ̀ ká àgbàlagbà o lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ẹ̀ ń fi wò mí ojú náà mi àfọ́ etí tí ẹ̀ ń fi gbọ́ mi etí náà mi àdí oréré bí ìyé létí yẹn mi àgbọ́ o ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé àti yín ọmọ Nàìjíríà fáfà lẹ́yìn tètè subscribe sórí ètò oníkíní kan bí aago bẹ́ẹ̀ tán lẹ́yìn bò ó pè ní notification bẹ́ẹ̀ kí n tẹ́ kíní aago òun láta lólobó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò kí a bá wa like rẹ̀ kí a bá wa share rẹ̀ bí n ṣe kọ́mẹ̀tì sábẹ́rẹ̀ tí n like rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè ọwọ́ tí n fi ṣe yìí èmi àṣàṣe dànù ojú mi àti lágbára Ọlọ́run Elédùmarè ọmọ rere náà la gbẹ̀yìn tẹ̀yìn náà èmi àṣàṣe dànù láyé iṣẹ́ ń ṣe lórí ọmọ ẹlòmíràn ra jẹ́ o ìwọ ìtúnjẹ́ ká wo fọ́nrán bí ṣe lọ náà rèé ètò ojú bí yé lọ bí bá tó ṣe lọ àtúnjẹ́ kí a gbọ́.
Don't
Ọlọ́run Emmanuella, àgẹ̀lì lọ́lọ́run lọ sí mi. Rọ́pò ṣe fún ọlọ́rọ̀ wa o, ayọ̀kẹ́ wá dọ̀ ti bẹ̀ sí. Ọlọ́run Emmanuella, àgẹ̀lì lọ́lọ́run lọ sí mi. Rọ́pò ṣe fún ọlọ́rọ̀ mi o, ayọ̀kẹ́ wá dọ̀ ti bẹ̀ sí.
olórí àti orúkọ tuntun pè é o. Èsì ìgbà àwọn ènìyàn òun ti máa di ìyẹ̀wò là àwọn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ o àwọn kan gbẹ́kẹ̀lé ẹ̀sìn wọ́n wọlé wọ́n ṣubú ṣùgbọ́n ìwà dúró ṣiṣẹ́. Ẹ máa sọ fún olórí wípé ìwọ ti lálọ́run lẹ́yìn ẹ̀ ò lè dá ẹ̀ nílọ. Èèyàn tó lórí sẹ́ẹ̀kì náà fi àlọ́lọ́rí onírú wọn bá yín fẹ́. Congratulations, Elédùmarè ló ṣọlá ẹ̀. Ọmọ ni yóò sì yẹ. Ó ṣe sí bàbá rẹ̀ o, torí bàbá rẹ̀ ni Ọlọ́run yóò sì yẹ. Ó ṣe sí bàbá rẹ̀ o. Àpò ó ti wá lápò ẹ̀. Máa ń gbọ́ lórí ìṣègùn. Ọmọ ni yóò sì yẹ. Àlọ́lọ́ yóò ní ìlú mi. Ọmọ ni yóò sì yẹ. Ó ṣe sí bàbá rẹ̀ o. Ọmọ ni yóò sì yẹ. Ó ṣe sí bàbá rẹ̀ o. Ó ti wá lápò ẹ̀. Yóò jábọ̀. Ọmọ ni yóò sì yẹ. Ó yá ká. Àjọ Ìbàdàn. Ìbàdàn làwọn sílẹ̀ àgbọ̀. Ìsìnkọ́ta. Ìdókà. Máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ìdókà. Máa ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Gbogbo àgbo bí kí ẹ. Ìdókà ṣòkè. Ìyá aládùúkẹ́. Màmá mi. Ìdó. Ẹ máa kí màmá mi. Ìyá aládùúkẹ́. Ìyá yìí.
Ènìyàn Ìbàdàn bí Ọlọ́run sẹ́, wọ́n yìí bá ti pé kó ní òun máa lọ. Wọ́n yìí bá balẹ̀ ayé jẹ́, aláìní wọ́n yìí bá dalẹ̀ ayé rí. Wọ́n yìí bá kọ́ jíjà sí Ọlọ́run, agbára yìí bá pa wọ́n bí ọtí. Ènìyàn Ọlọ́run bẹ́ẹ̀ lókè, àsọ̀rọ̀ máa yọ àwọn ọba lọ́dọ̀. Jẹ bàbá ńlá ìyá. Báyọ̀ èrùpẹ̀ lásán sálà jẹ́. Irú ọmọrùn ni kò má sí o. Dàkúbọ́lò ayé retí ẹlẹ́yà rẹ̀ o. Ibo lọ fi tolúwa. Gbé fẹ́lẹ̀ mi. Òjò lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́. Òde máa bí ló máa lọ sí o. Dàkúbọ́lò òjò lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́ o. Akẹ́wẹ́kẹ́ òun mọ bí tó máa lọ sí. Ènìyàn Ọlọ́run bẹ́ẹ̀ lókè, Ọlọ́run àsọ̀rọ̀ Máríà. Àwọn ọ̀gá lọ́lọ́run, àwọn ọ̀gá lọ́lúwa, wọ́n sì sọ̀rọ̀ kí Ẹlẹ́dùmarè àsọ̀rọ̀ Máríà. Sà ẹ̀sìn tó ṣíwájú. Ẹ̀sìn tó ṣíwájú. Àwọn ìdẹ́lẹ̀ ẹgbẹ́ olóró ìgbà gbogbo lólóbè kí bàbá ṣe olóró ẹni bá mọ̀ wẹ́ kó ká lọ. Tolóbè kí bàbá ṣe àtọ̀kùlù. Wọ́n ní bá tó lórí ọmọ lọ́kì rẹ̀ bàbá bá yẹ bẹ́ẹ̀ lọ́jọ́kọjọ́. Orí ọmọ ló kọ́ bọyọ. Ìyá àti bàbá ọmọ ló gbọ́dọ̀ ṣe o. Ọ̀tá ò lérò ìgbé kó dá torí o. Ìgbà gbogbo lóró. Ìgbà gbogbo. Bàbá tèmi ló yẹ bẹ́ẹ̀ sí. Ẹni bá mọ̀ wẹ́ kó tẹ̀ lọ. Aṣọ fún wa lẹ́kùn wa. Gbọ́dọ̀ Ìjẹ̀bú. Ọmọ aládé o. Ti pé kó ní òun máa lọ. Wọ́n yìí bá balẹ̀ ayé jẹ́. Aláìní wọ́n yìí bá dalẹ̀ ayé rú. Wọ́n yìí bá kọ́ jíjà sí Ọlọ́run. Agbára yìí bá pa wọ́n bí ọtí. Ènìyàn Ọlọ́run bá lókè. Àsọ̀rọ̀ máa
ewu, má jẹ bàbá láyà. Máyọ̀ bọ̀, erùpẹ̀ lásán sáà jẹ́. Irú ọlọ́run ní kò bá. Dàgbòlù torí ẹ bá sùn, lọ́gbọ́n ìdán ọ̀bàbọ̀. Original, àwọn ètò ìjọba, àpájọ kúrò tọ̀nà. Nínú ìpàdé ìlú, níjó ń bọ̀ màlúù tó máa ń lò. Ọlọ́ṣojú sáré àsáré ìbàdàn. Má lọ ṣe bí èsì òkúngàn tó kú síbi ìdọ̀tí. Òwúrú. Kẹ́mi kò lè dé, wọ́n má lọ ṣe bí èsì òkúngàn tó kú síbi ìdọ̀tí. Kàkà kó tọ́ di ọ̀nìyàn, kó wá kó lọ kòkòrò, ó dùn ó dùn ó ti rìn. Ṣàkàrà. Ó kú sínú ìdọ̀tí, ṣe bí dẹ́mi kan wà. Àti mo di ìtò báyà. Láyé ló kájà sọ, àsọ̀rí àṣẹ́jì láyé. Oníbàwọ̀ ló ṣe lò jẹ́ bí ẹ̀sí, wà á bí yẹ. Ṣé o nílò àgbo yẹ lọ́wọ́? O máa rí opportunity ní iṣẹ́ ní àná. O ṣe kẹrẹ kan lóore, ábíràrí ọ̀rẹ́ ṣòkò, kó má lọ kọ́. Ẹ ò lẹ́sẹ̀ ló ṣe bí ẹ̀sí, wà á bí yẹ. Ṣé o nílò àgbo yẹ lọ́wọ́? O máa rí opportunity ní iṣẹ́ ní àná. Lóore, ábíràrí ọ̀rẹ́ ṣòkò. Kúrò máa kú sí, láfàáyé ẹ̀ṣọ́ lè máa ṣe lórí wá bọ́ ìdájọ́ ọ̀la. Kúrò máa tutù ẹ̀ṣẹ́ lórí bá ìdàgbò. Má fàáyé ẹ̀ṣọ́ lè máa ṣeré ìdájọ́ ọ̀la o. Sọ́nà mẹ́ni ò bẹ wá sáyé tó sọ pé àjọ kò bọ̀ ní bábojú ìdájọ́ ọ̀la. Kẹ́kẹ́ yìí lẹ́ni títí kú èèyàn yìí kò sóhun tí ilé tán láyé gẹ́gẹ́ láyé. Ayọ̀ ṣe lọ sẹ́yìn ẹ̀sìn wá bí ẹ nílò àgbọ̀yé ẹ̀dá. Ó máa rí opportunity ní jẹ́ ẹ̀kọ́ tí wọ́n lè bẹ̀rẹ̀ sọ́dọ̀ ṣe ti tọ́ bá lórí àgbọ̀yé. Ó yá ṣọ́ọ̀tà tí ó ra ìlú dáadáa kó tó ẹ ṣe dàgbò. Wọ́n ló lo ìfẹ́ jó. Ọmọ wọn ṣí ni ó lẹ́nu ìgbé àyè ni ó. Ẹ̀ máa kúrẹ́ ní ìgbòho.